Ẹ̀yin olólùfẹ́ mi, ṣé dáadáa ni ṣàlàáfíà ni mo bá yín àpò ojúmọ́ èyí o. Orúkọ mi ni Ìfẹ́olúwa tí kò dẹ̀ lè yí padà. Fún àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń join mi, ẹ káàbọ̀. Ẹ ti mọ̀ pé tí bá ti yọ báyìí mo fẹ́ wá jí sí yín lórí fíìmù tó ń trend lọ́wọ́ báyìí. Nísìnyí fíìmù tí mo fẹ́ kẹ́ lọ wò nísìnyí òun ni Aburumákù. Fíìmù yìí òun ló ń gbagbá ibẹ̀ ní gbagbá ọtí. Ẹ̀yin ará mi, ṣé èèyàn kan lè wà tó máa burú títí tí ò ní kú ni? Ẹ̀yin ti réyàn tó ju sílé ayé rí ni, kò possible. O ò lè ṣèkà títí tó yẹ kó máa gbé ẹ ọjọ́ kan jọkọ̀ wọ́n náà máa fàyè ìsílẹ̀ and then ìka ò pay tó bá fi pé oògùn tó níyẹn ẹ ó ti ní tán ibi tó oògùn tiẹ̀ parí sí òun ni tẹlomi ti bẹ̀rẹ̀ ibi tó gbótòrògbó gbóná dé wo ó kéré síbi táwọn ẹlòmíì so àwọn oògùn yẹn ó ń lọ oògùn olópin ẹ wò Yínká Quadri ó deliver nínú fíìmù yìí ẹ wò dáàdì wa Yínká Quadri àwọn ló ṣe ìka nínú fíìmù yìí ó burú títí ọba ìlú yìí kò lè gbójú sókè kó àwọn ọmọ kan yájú sí wọn báyìí wọ́n pa wọn dànù tẹ́ bá ń gbọ́ ẹ pa òun lọ ṣe wọn ò ní ojú àánú kankan àwọn kan wà bọ́lọ́run ṣe dá wọn nìyẹn ó dá wọn wá sílé ayé yìí kan wá ṣèkà Ọlọ́run gan tóbi lọ́ba o á dá àwọn kan ó máa nice á dá àwọn kan wá kú díẹ̀ káàtó ilé ayé ṣe ilé ayé yìí ò balance ṣe ti gbọ́ èèyàn rẹ̀ mi ẹ jẹ́ ká rọra máa ṣọ́ra ṣe ẹ jẹ́ ká máa ṣọ́ ohun tá a máa sọ àní báyìí ká dòwò pọ̀ o àní bá kà gbé o àní rẹ́ni tó máa ṣèkà fún wa of course máwọn àwọn ọmọ Gen Z sì tó fẹ́ sọ di trend tẹ́lẹ̀ kan máa sọ pé train your parents ayé yìí ó ju likes lọ o kó ṣọ̀rọ̀ likes lásán àbí followers o ọ̀rọ̀ social media ṣe ti rí gbogbo àwọn reality tó ń ṣẹlẹ̀ àwọn ìlòmí bọ́ṣe wọ́n ń wọ́n ẹni tó fẹ́ dè sínú ìkòkò wọn ni wọ́n ń wọ́n ẹni tó máa kì sínú ìgbèkùn ni ẹlòmíì ó ń gbé ìkà kiri sínú báàgì ẹ̀ àwọn kan wọn ò ní ẹ̀mí ìdáríjì wọn ò rán yín wọn ò mọ ọkọ tó ń jí Ọlọ́run àwa tá à ń lọ sí church la mọ̀ pé ókè o Ọlọ́run kọ́ wa láti máa ṣe lé láti máa ṣe àwọn kan wọn ò ní ẹ̀mí Ọlọ́run rárá tí wọ́n máa wọ́n pé ṣé ẹranko lẹ́lẹ̀ àwọn kan dájú wọn burú so ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe téèyàn kan bá yájú sí wa ẹ lè bẹ̀bẹ̀ tẹ́ bá lè bẹ̀bẹ̀ tí àbádẹ́ lè bẹ̀bẹ̀ rọra walk away jẹ́jẹ́ má yẹ ká lọ gùn pé ká máa lọ fi nǹkan ẹnu wa àní fẹnu kọ o ká máa lọ fi ẹnu wa ká lọ fi sọ nǹkan tí ò dá débi pé èèyàn kan á lọ gbogbo wa jẹ́ kò yẹ ká máa ní business pẹ̀lú ẹni tẹ́ pé wọn ò ní nǹkan tó ti fẹ́ gain wọn lé ayé wọn ò ní nǹkan tó fẹ́ lose because wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ kòtò etí kòtò wọn lọ́wà àwa kẹ̀dẹ̀rẹ́ àwa ẹ̀ṣẹ̀ ń dàgbà ni a ṣẹ̀ ń rí ògo wa lónìí má jẹ́ kí èèyàn kan kó paná ògo wa fún wa ṣe ti gbọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ lọ sórí YouTube kẹ lọ táìpù Aburumákù do part 1 ti jáde bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn so part 2 ṣẹ̀ṣẹ̀ jáde nísìn fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí wò ẹ lọ wo part 1 and part 2 ṣe ti gbọ́ tó bá dẹ̀ ṣe ti jẹ́ màá tún máa rí yín lọ́jọ́ mi ó dàbọ̀.